Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn wòlíì, àwọn tí wọ́n pera wọn ní wòlíì ṣùgbọ́n tí Ọlọ́run ò pè wọ́n, àti àwọn tó ń visit àwọn wòlíì. Ẹni tó bá ń wàwákùwà á rírìkúrì. Ẹni tí ò bá mọ Ọlọ́run àbí ẹni tó bá kọ̀ tí ò sin Ọlọ́run, òrìṣà tí ò tẹ Ọlọ́run ló máa sìn. Ìwọ gọ́gọ́ wòlíì ló jẹ́ fúnra ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì náà ti fi àwọn tó pera wọn ní wòlíì, wọn ò ní dígí kọ̀ọ̀kan ká má bàa sọ pé bí ajígí wọn ò clear. Láwọn tó jẹ́ wòlíì gidi gan, tọ́lọ́run bá fi ìran tó lè da ẹbí rú wọ̀n ẹ́, because a mọ̀ wípé lóòótọ́ èṣù máa ń wà nínú ẹbí, lóòótọ́ ẹ̀gbọ́n èèyàn lè ṣèyàn, lóòótọ́ ìyá lè ṣèyàn, lóòótọ́ àwọn àdánwò máa ń wà nínú ẹbí. Àmọ́ tọ́lọ́run bá fi ìran tó lè tú ẹbí káwọn ẹ̀, mo mọ̀ pé àwọn wòlíì wọn máa ń train wọn wípé kò ṣe gbogbo ìran ló lè sọ fún ẹni tó bá ọ̀rọ̀ wá sọ́dọ̀ ẹ̀. Ìran míì wà tó jẹ́ pé wàá rí láti má kó ìjayà bá ẹni tó ní ìran yẹn. O ò ní sọ fún, wàá fi àdúrà àbí wàá béèrè nǹkan tó lè ṣe láti fi yí nǹkan burúkú yẹn padà. Ìran míì wà tó lè da ilé rú, tó lè da àárín ọkọ àtìyàwó rú, tó jẹ́ pé ẹ máa rí tọ́lọ̀ máa fi wọ̀n ẹ́, tó jẹ́ pé o ò ní lè sọ. Mo mọ̀ kọ́ máa ń train àwọn wòlíì tó bá jẹ́ wòlíì bẹ́ẹ̀. Àwọn ìran tó lè da ilé rú, tó lè da fámílì rú, bíi pé kò rí pé ọkọ ṣe nǹkan lórí ìyàwó, ìyàwó ṣe nǹkan lórí ọkọ, màmá ní kinní kan, wọn ò kí ń sọrú àwọn ọ̀ràn yẹn síta ní àwọn wòlíì tí wọ́n bá gba ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń wá vision lọ sí gbogbo àwọn wòlíì, kò ń ṣe gbogbo church gan lèèyàn ń tẹ́rí sí, torí anointing tí ìmí inú yín kárì gan ó ju anointing wòlíì tẹ́ lọ kúnlẹ̀ sábẹ́ ẹ̀ lọ. Àṣẹ tó wà lẹ́nu yín ó ju àṣẹ wòlíì tó ní church, ó di àṣẹ tó wà nínú church tẹ́ ń lọ. Mo ti ní ẹni tí ò bá mọ Ọlọ́run tó ń sìn, òrìṣà tí ò tú Ọlọ́run ló máa sìn. Tí bá ní mi ò ń ṣe mùsùlùmí, mi ò ń ṣe kìrìsìtẹ́nì, a máa jẹ́ pé mi ò lọ́lọ́run ni. A máa jẹ́ pé mi ò mọ̀ pé Olódùmarè exist ni. A máa jẹ́ pé mi ò mọ̀ pé Christian exist tàbí Muslim exist, torí ẹ̀yin ẹlẹ́nu màrí mà sọ yìí náà ni. Torí kẹ́ má bàa kó ti yín bá mi ni mo ṣe dá dúró. Ẹni tí ò bá ti mọ Ọlọ́run, torí pé mo mọ Ọlọ́run tí mò ń sìn, ni mo ṣe sọ pé mo ṣe wò pé mi ò ní láti jórúkọ mọ́ religion kan k'Ọlọ́run tó gbọ́ àdúrà mi. Torí tó bá pé mo ti jórúkọ mọ́ religion kan ni àti ráwọn tó máa ti wá wàásù òfò kan fún mi. Jésù bọ̀ kò ní pẹ́ dé mọ́, ó kọjá lórí omi. Prophet sì sọ wípé mi ìfẹ́ wàásù ni mo ṣe dá dúró. Ẹ̀yin tí ẹ ń lọ sí church, tẹ lọ ń bá àwọn wòlíì èké, ìtẹ́ ń wá lójú yín rí. And gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìran da ilé onílé rú, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ jèrè. Torí pé mo mọ̀ wípé wòlíì tó bá jẹ́ wòlíì gangan, àwọn ọ̀rọ̀ kan wà tó ò ní lè sọ fún ẹni tó bárọ̀ wá síwájú ẹ̀. Ìwọ gọ́gọ́ tó ń bọ́rọ̀ lọ sílé wòlíì, àṣẹ tó wà lẹ́nu ẹ tó wà lára ẹ̀ gan ó ju ti ọ̀pọ̀lọpọ̀ wòlíì lọ. Ẹ gbọ́, ó ní àǹtí Yínká, àwọn wòlíì èké ti tú àárín èmi àti twin brother mi o, even and our mom. He doesn't talk or visit our mom anymore, and they live in the same city. He has blocked me on phone. As a matter of fact, he and his wife doesn't talk to anyone in the family. What those fake prophets are doing to families in that country is a serious issue. May God help us. I can't believe my twin stopped talking to me. We used to be the best of friends in the family, but now they have taken him away from me. I cry every day because of this. Ìgbà tó bá lọ sọ́dọ̀ wòlíì, ìwọ gan ò dẹ̀ máa lu ọpọlọ ẹ. Tí wòlíì bá sọ fún ẹ wípé ọmọ tẹ́ ẹ jọ dàgbà tó fìfẹ́ wọn ẹ tẹ́ ń fìfẹ́ wọn yìí, tó sọ fún ẹ pé òun ló ń ṣe ẹ, ó rí pé lórí burúkú ni wòlíì yẹn. Tí wòlíì bá sọ pé ìyá tó ní chance láti lo ganacosid, ìyá tó ní chance láti fi ṣẹ́ oyún ẹ, ìyá tó ní chance láti lo Apior and Steel, ìyá tó ní chance láti lo Postinor kí oyún ẹ má dúró, ìyá tó ní chance láti pa itan pọ̀ mọ́ orí ẹ kórí ẹ bend àbí kó má tiẹ̀ lè breathe mọ́ débi pé ó máa survive. Ó wá rí ẹ títí ó rí ẹ dàgbà. Àsìkò tó yẹ kí ìyá yẹn máa jẹ wọn mọ́, kírú wòlíì yẹn ti ẹ̀ rírú nǹkan báyìí tí ò bá ń ṣe wòlíì ibú, wòlíì èpè, ìjọ yẹ kó sọ síta. But kò ṣẹjọ́ lọ́wọ́ wòlíì. Ẹjọ́ ni pé ẹ̀yin gọ́gọ́ tẹ́ ẹ̀ mọ Ọlọ́run tẹ́ ń sìn,
ẹ̀yin gógó tẹ́ ẹ mọ̀ wípé àṣẹ wà ní àwọn yín, àṣẹ wà nínú ìṣẹ̀dá yín, tẹ́ ẹ mọ̀ Ọlọ́run tẹ́ ẹ sì tẹ́ sákolobákolobà káàkiri, ẹ̀yin gógó tẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín gan lè pàṣẹ àṣẹ sínú ayé wòlíì tó ń pàṣẹ ìbànújẹ́ sínú ayé yín. Nígbà míì tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn wòlíì èké yìí kí wọ́n má tí ì sọ ni, torí oríṣiríṣi nǹkan náà ti fi sí ẹnu, náà ti fi ba ẹnu. Ìmí wọn sọ pé kó wá ṣe nǹkan tí ò bá ṣe arìnrìn fẹsẹ̀ sí, nǹkan á ṣẹlẹ̀ sí. Ó máa ṣẹlẹ̀ sí ẹ because wọ́n ti fi ẹnu pè síta, wọ́n ti fi ẹnu pàṣẹ sínú ayé ẹ. Ìgbà tó bá ṣẹlẹ̀ sí àwọn ọmọdé àwòdì yẹn dẹ̀ sọ fún mi o, wọ́n dẹ̀ sọ vision yẹn fún mi o, mi ò gbọ́. Irọ́ ló bá dé, nítorí pé tó má ti sọ síta sínú ayé ẹ báyìí ó máa wá sí ìmúṣẹ, torí pé wọ́n ti fi nǹkan sẹ́nu, wọ́n ti fi àṣẹ sẹ́nu pé kó wá sí ìmúṣẹ. Kò ṣe pé bí wọ́n rí anything ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi ò ní wòlíì tó ń ríran òsì, àwọn mírẹ́kù gangan wà tí Jésù ò ṣe tán máa láwọn fẹ́ ṣe. Àwọn mírẹ́kù kan wà tó yẹ pé nígbà tí Jésù ṣe gan ó béèrè oore ọ̀fẹ́ ni kó tó rí ṣe. Àwọn ò kí ń béèrè ẹ̀, wọ́n máa láwọn ṣe ni. Àwọn mírẹ́kù tí Jésù ò ṣe nígbà ayé ẹ̀ làwọn fẹ́ dánwò. Ẹ̀yin náà ẹ̀yin gọ́líbù kìíní ẹ̀ dẹ̀ máa tẹ̀lé wọn. Mi ò ní wòlíì tó da òsì, wòlíì tó bá ti ń sọ fún ẹ wípé kò ìyá ẹ ọ̀tá ẹ ni, even kó tiẹ̀ rí tó lè sọ síta fún ẹ, wòlíì ibu ni. Wòlíì tó bá ti ń sọ pé twins ni wọ́n jọ bí yín ni ṣùgbọ́n wọ́n yà yín, wòlíì burúkú ni. Wòlíì tó bá ti ń sọ pé ọmọ ẹ ọ̀tá ẹ ni, ìyá ẹ ó fẹ́ bà tiẹ̀ jẹ́, wòlíì ibu ni. Táwọn kankan báyẹn tó bá tiẹ̀ rí lóòótọ́ kò ń ṣe nǹkan tó yẹ kí wọ́n sọ gbà o. Wọ́n máa ń kọ́ wọn wípé àwọn vision tó bá lè da ìdílé rú, àwọn vision tó bá lè da ayé rú kí wọ́n má máa sọ. Kò dẹ̀ sí lẹ́jọ́ wọn. Ẹ̀yin tẹ́ kọ̀ tẹ́ sin Ọlọ́run tẹ́ ló ń ti òrìṣà tí ò tó Ọlọ́run ni. Nínú ẹ̀ náà ni wòlíì máa fi àgbọn, wọ́n láwọn àwọn yọ abẹ́rẹ́ nínú àgbọn, wọ́n ṣe àbámọ̀dá fún yín, wọ́n dẹ̀ tún fi dó yín. Wọ́n ṣe àbámọ̀dá fún yín, wọ́n fi gba pátá nídìí yín. Wọ́n lè láwọn yọ àbẹ́là nínú ara yín, wọ́n lè láwọn yọ aláyọ̀nbẹ̀rẹ̀ nínú ara yín, wọ́n á fi dó yín nígbà tẹ́ ẹ̀ bá mọ Ọlọ́run tẹ́ ń sìn. Wọ́n lè ní kẹ́ làbò sílẹ̀, àwọn ìfà ejò yọ nínú òbò yín. Nígbà tí wọn náà bá ti rí ejò àbámọ̀dá, wọ́n á gbóbò sílẹ̀, wọ́n á dó ẹ, wọ́n fi agbárí lù ẹ ní jìbìtì òbò. Àwọn wòlíì 7 book of Moses, àwọn wòlíì alápèta, àwọn wòlíì aláṣẹ, ẹ̀yin èèyàn ẹ wake up, ẹ gbọ́n. Kò sí ìgbàlà kankan lọ́dọ̀ anybody, ọ̀dọ̀ Olódùmarè nìkan ni ìgbàlà wà. O dẹ̀ ní bó bá kó fi odidi ilé pọnmi àdúrà, ìtọ́lọ́run bá máa ṣe ló máa ṣe. Tíjọ́ tó bá ti gbà wípé àdúrà tó gbà ni, àdúrà tí ó gbà, àdúrà tó gbà ni, ìjọ náà ló máa kógo ìlà yìí, ló máa bọ́ sọ́dọ̀ àwọn wòlíì kan máa gbá ẹ nígbà, gbá ẹ láwo kan máa dàgbé sí ayé ẹ jẹ́. Ìjọ náà ló máa jáwọ́ nínú ẹ̀. Tó bá gba àdúrà, tí ò bá gbà, àdúrà yẹn gbà. Bó bá gba àdúrà tó rẹ́sì, àdúrà yẹn gbà. Bó bá gba àdúrà tó lé sí, àdúrà yẹn gbà. Nítorí pé gbogbo nǹkan tó dára kọ́ ló lérè, gbogbo nǹkan tó dẹ̀ lérè kọ́ ló ń gbé ni ró. So ó ṣeé ṣe pé nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ Ọlọ́run tó fi pé bóyá ó lérè yẹn ó lè má gbé ẹ̀rọ kọ́lọ́run dẹ̀ má fún ẹ. Ṣùgbọ́n ẹ máa tojú bọlé, ìmí á lọ sọ́dọ̀ wòlíì, á lọ gba nǹkan tó máa ògùn ìfẹ́. Ó bá ti gbògùn fẹ́ yẹn, ibi tí ayé ọkọ ẹ ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ nìyẹn. A máa dó ọkọ, a máa dó wòlíì, a máa dó aláàfáà, a máa dó ọkọ. Ọ̀tọ̀ ni nǹkan tó bá lọ sílé wòlíì, wọ́n á tún dì mẹ́rù ẹ. Àwọn wòlíì tí dígí wọn ti fọ́, tí wọn ti ẹ̀ ní jígí rárá. Mo rí kan, ẹ̀mí ò lórí, kò mọ nǹkan, mo dẹ̀ wà nínú church yẹn. Ó dẹ̀ gbé ọ̀pá sókè, ẹni tí ẹ̀mí ò kì í lò, tí mo ti mọ̀ láti kékeré mi. Ó dẹ̀ gbọ́pá sókè, ó ní ègbé lẹ́ni fún ẹni tó ń parọ́ nígbà tí a kò rán. Ó dẹ̀ ń ṣépè, ó dẹ̀ gbọ́pá sókè lẹ́ni tí mo mọ̀ pé ó ṣògùn jàrọ̀ mi ni lọ. Ó dẹ̀ ń tú wọn jẹ. Ẹni tí mo mọ̀ dáadáa ni. Ó dẹ̀ gbọ́pá sókè, ó dẹ̀ sọ pé òun ègbé ni fẹ́ni tí a kò rán níbi tí kinní kan. Irọ́ dẹ̀ ló bá dé torí mo mọ̀ dáadáa. Àwọn èèyàn dẹ̀ wà níbẹ̀. Èmi wá lọ nítorí ẹni mímọ̀ mi ni tó súnmọ́ mi dáadáa. Mo dẹ̀ mọ̀ pé kò rí kútú kò rí.
ẹ̀mí Ọlọ́run ò kì í gbé níbi rúdurùdu. O ò lè máa sin Olódùmarè pẹ̀lú mámónì. Ẹ̀mí Ọlọ́run ò kì í fi ibi tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ sí ṣe ibùgbé. Tí wọ́n fúnra rẹ̀ tó bá mọ rẹ̀ ní ẹlẹ́ṣẹ̀ tó jẹ́wọ́ ẹ̀ níwájú Ọlọ́run, ó ṣáà ti sọ pé olótìtọ́ àti olódodo ni láti dárí gbogbo àṣedédé jì wá. Ó ní ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere, tó túmọ̀ sí wípé o ò lè máa lọ sọ́dọ̀ wòlíì kó bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kó rò pé nǹkan rere, ohun rere máa ti Násárẹ́tì yẹn jáde wá. Kò possible. Ẹ ń ba ayé ara yín jẹ́, ẹ ń ba fámìlì yín jẹ́, ẹ ń ba ìdílé yín jẹ́ nítorí ọ̀rọ̀ tí àwọn wòlíì tí ò ní dígí nítorí wọ́n fẹ́ sọ. Àwọn wòlíì gidi wà o tọ́lọ́run ń lò. But ẹ ní rí wòlíì gidi tọ́lọ́run ń lò tó máa sọ fún ẹ pé àjẹ́ ni ìyá ẹ, tó máa sọ fún ẹ pé kó lọ mú nǹkan wá kan fi wọ́n máa fi ejò sínú òbú ẹ, wọ́n á fi dó ẹ. Ẹ ní rí wòlíì gidi tó máa dàárín ìwà àti ẹ̀gbọ́n àbí ìdílé ẹrú, tó bá rí pé ẹni tí ò dá wà nídìílé ẹ ọgbọ́n ló máa fi sọ fún ẹ. Á dẹ̀ bẹ́ẹ̀ fi àwẹ̀ á fi tì í. Nígbà tó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa gan àmọ́ bó ṣe ń bọ́ náà sọ̀rọ̀, àmọ́ bó ṣe ń communicate pẹ̀lú Ọlọ́run. Yínká ń ṣòbò àtòkó, òun lẹ máa bá káàkiri. Òbò àtòkó tí Yínká dẹ̀ ń ṣe yẹn, wàláhì ó ní relationship pẹ̀lú Ọlọ́run. Torí mi ò béèrè rí kó má fún mi, kí má ì tí ì béèrè ni. Ẹ lọ jáwọ́, gbogbo ẹ̀yin wòlíì Báálì, ẹ lọ jáwọ́. Agbépo lọ́jà ò dẹ̀ jẹ̀bi. Gbogbo ẹ̀yin tẹ́ ń tọ wòlíì Báálì lọ, ẹ lọ jáwọ́. Kẹ́ má jẹ́ kí wọ́n, torí ìgbésí ayé yín gbà tí wọ́n bá ba yí ẹ̀ débi ìbàjẹ́ débi tí ó wà tí wọ́n lè repair mọ́. Ọlọ́run ní jẹ́ kẹ́ kíkà àbámọ̀ bẹnu. Ẹ wo eléyìí wọ́n ti dàrú òun àti ìyẹ́ ẹ̀ àti twin brother wọ́n ti dàrú. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tí mi gbọ́dọ̀ máa kà síta tí wọ́n ti tú ilé tó ti túká, ìgbésí ayé fámìlì mi tó ti polúkúmuṣu ẹ̀ látàrí nǹkan tọ́lọ́run ò rán yín àti látàrí ẹ̀yin tí ẹ ò mọ Ọlọ́run tẹ́ ń sìn tẹ́ ń wá wọn lọ. Ẹ lọ jáwọ́. Ire o, ó dàbọ̀.